Wẹ̀yìn tí ẹ bá ń wò wá ní ìsọ̀lọ́lá wa lẹ́kọ̀ọ́ ní Fuji Chambers ní ilé olóògbé Sikiru Ayinde Barrister tí wọ́n fi ayé sílẹ̀ ní ọdún mẹ́wàá kọjá. Òní ló pé ọdún mẹ́wàá tí wọ́n fi ayé sílẹ̀. Àwọn èèyàn sì pé bíbá láwọn èèyàn pé sí Fuji Chambers níbí ní ìsọ̀lọ̀ tí àwọn èèyàn wà tí wọ́n wá ń dárò wọn. Ní báyìí a bá díẹ̀ lára àwọn ọmọ olóògbé náà sọ̀rọ̀ tí wọ́n wà ní Fuji Chambers níbí. Sorry, ọ̀kan lára àwọn ọmọ olóògbé náà Barrister tí orúkọ rẹ̀ ń jẹ́ Kudus bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Barrister náà mọ̀ sí ìní afẹ́ bá sọ̀rọ̀ báyìí. Kí ni orúkọ yín? Ololade Balogun Dan Salaudeen Abdul Kudus. Ṣé ẹ lè sọ fún wa ibi tẹ́ wà nígbà tí ẹ gbọ́ pé àjáde lẹ́yìn? Ó bá everybody lójijì ni, kò ń ṣe nǹkan tá ilé lè máa sọ̀rọ̀ ẹ̀ lọ títí lọ bẹ́ẹ̀ torí ó jẹ́ ohun ìbànújẹ́ fún gbogbo wa. Ọdún kẹwàá dẹ́rẹ́ kò kí ń ṣe nǹkan kékeré kíyàn má ní bàbá fún ọdún mẹ́wàá. So a kàn ń ṣe èyí tá ní ṣe kí orúkọ bàbá má bàa parẹ́ là ń ṣe nǹkan tá ní ṣe. Ó bá gbogbo aráyé lójijì, kò ń ṣe nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ tó dùn mọ́ wa náà. Gẹ́gẹ́ bí òǹkọrin bóòlù ṣe máa ń rí tí ẹ bá jáde pé ẹ fẹ́ gbé orúkọ bàbá lárugẹ pé. Iṣẹ́ ni, iṣẹ́ abínibíni kò dàbí nǹkan míì lójú mi. Iṣẹ́ abínibíni so bó ṣe bí mo ṣe bá tọ́ ṣe ń ṣe náà ni mo ṣe ń ṣe, kò sí kankan tó yàtọ̀ bẹ́ẹ̀ ni. Kí ni àwọn nǹkan tí ẹ máa fi rántí bàbá? Gbogbo ẹ̀ tí bá wòrà mi gan mo máa ń rántí ẹ̀. Gbogbo nǹkan mo fi máa ń rántí bá mi. Tí bá wòrà mi gan mo ń rántí ẹ̀. Ọpọlọ orí mi nǹkan tó bí kalẹ̀ mo ń rántí ẹ̀. Gbogbo ọ̀nà mo fi rántí ẹ̀. Tí n bá rántí ẹ̀ báwo mo ṣe fẹ́ jẹun? Báwo lọmọ mi ṣe fẹ́ jẹun? Ojoojúmọ́ mo ń ṣe rántí ẹ̀. Atún ọ̀kan lára àwọn bàbá wọn wà níbí tí wọ́n fẹ́ bá a sọ̀rọ̀. Ẹ bá dá wọn. Orúkọ mi ni Adérónkẹ́. Balógun. Níbo lẹ wà nígbà tí ẹ bọ́ bàbá jáde láyé? Mo wà ní London nígbà yẹn. Mo wà ní London pẹ̀lú wọn. Wọ́n kọ̀ pé mi pé wọ́n gbé wọn lọ sí hospital emergency. But by the time tí mo ti dé hospital, wọ́n ti kú gbà yẹn. So it's very sad. Báwo ló ṣe rí lára yín lọ́jọ́ náà? Ó ṣe mí bí àlá ni torí pé 2 days before mo ṣì rí wọn and wọ́n wà ní good health ju bó ṣe wà lọ ní previous 1 year. So mo ní hope pé wọ́n máa make ẹ̀ pé wọ́n tẹ̀sí wà okay. Wọ́n ní pé kí n wo àwọn káwọn rìn lọ síwájú káwọn rìn padà káwọn tí rìn láti jọ rẹ̀ wọ́n wà lórí wheelchair. So wọ́n rìn padà so ó wà very surprising pé wọ́n pass níjọ́ yẹn very. Gẹ́gẹ́ bí ọmọ Mr. Fuji, báwo lẹ ṣe máa ń ṣe láwùjọ táwọn èèyàn bá gbọ́ pé báwo lẹ ṣe máa ń fi táwọn èèyàn bá gbọ́ pé ọmọ Mr. Fuji ni? Kò sí kankan, kò sí yàtọ̀ náà bí wọ́n ṣe jẹ́ bàbá èèyàn púpọ̀ ni wọ́n so àwa ẹ̀jẹ̀ nìkan la fi yàtọ̀. Ó ní àwọn kan tẹ́ pé tó máa ń sọ̀rọ̀ Barrister ìgbọ́n máa wò pé ṣé èmi lọ́mọ wọn báyìí bàbá èèyàn púpọ̀ ni and nǹkan tó ń filẹ̀ fún wa ó ju orin lọ ìwà respect oríṣiríṣi nǹkan tó wà ń bẹ̀ wọ́n filẹ̀ fún wa tábà fi lọ so nǹkan tí mo fi rántí wọn ni ẹ ṣe. Lọ́jọ́ tẹ́ gbọ́ pé wọ́n jáde láyé báwo ló ṣe rí lára yín? Kò lọ dáadáa torí pé ó ti ní nǹkan púpọ̀ tá ti sọ tá sì máa ṣe táwọn náà sọ pé àwọn máa ṣe so gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ṣàwọn Ọlọ́run mọ̀ but gbogbo nǹkan tá a sọ náà àwọn àtàjọ ọmọ náà à ń carry gbogbo along and then try láti ṣe tó dáa tó wà bẹ́ẹ̀. Kí wàá ní nǹkan tí ẹ fi rántí wọn? Nǹkan tí kílẹ̀ sọ. Nǹkan tẹ́ ẹ fi rántí wọn. Àwọn ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gan-an ọ̀rọ̀ púpọ̀ kan sọ wọ́n máa sọ bí àárọ̀ yìí sí mo jí láàárọ̀ first thing tomorrow don't pour sand in my garri ó máa ń ṣeré gan
orí àwàdà gan púpọ̀ tẹ́ bá jókòó sí wọn 5 minutes báyìí nǹkan tí everybody is serious wọ́n ti ju ọ̀rọ̀ kan sí gbogbo èèyàn máa rẹ́rìn so every time tí bá ti rántí wọn ọ̀rọ̀ ẹ̀rín ló máa ń jù bẹ́ẹ̀. ẹ ṣe thank you. Our first one. All right. Àkọ́bí olóògbé Mr. Fuji àwọn la fẹ́ bá sọ̀rọ̀. Take that camera off. Ojú olórí olóògbé Dr. Sikiru Ayinde Barrister láwà Fuji Chambers láwà báyìí tí àwọn èèyàn pè sí tí wọ́n wá ń ṣe ìdárò wọn tí wọ́n sì wọ́n sí ní àwọn àwòrán wọn àwọn àwòrán tí wọ́n yà nígbà tí wọ́n wà láyé àwọn àwòrán wọn náà ní ìta àwọn èèyàn ti pé bíbà àwọn akọrin Fuji àwọn bíi Kollington àwọn bíi K1 wọ́n wà níta níbi tí àwọn èèyàn wà. I've been born actually from Cote d'Ivoire. You want to talk to us? Yeah. You talk to us in Yoruba. You start. Okay. Sorry, no, ó dà báyìí. Ó dà báyìí. Ẹ bá dárúkọ yín. Sumobi, Razak, Ishola, Babatunde, Balogun. Báwo ni ẹ ṣe gbọ́ nípa lẹ ṣe gbọ́ pé bàbá jáde láyé? Bí ṣe gbọ́ pé bàbá mi jáde láyé. Phone call ni na. Báwo ló ṣe rí lára yín jọ́nà? Báwo ló ti fẹ́ rí lára yẹn? Definitely you'll be down. Kò ń ṣe ọjọ́ tí èèyàn fẹ́ máa rántí but bọ́lá ṣe fẹ́ nìyẹn. So it was a very sad day. Kò tí ì tán lára náà so ó ṣì wà lára because iṣẹ́ ńlá ni bàtà ńlá ni ẹrù ńlá ni so I know you won't envy me. Báwo ni ẹ̀yin ni jẹ́ bí àkọ́bí báwo ló ṣe rí àtìgbà tí wọ́n ti lọ títí di òní báyìí bí ọdún mẹ́wàá gbáko báwo ni ọ̀rọ̀ ilé ṣe mọ̀ àwọn ibi tí wọ́n ń di báwo lẹ́ ṣe lè ṣe. tó ń di báwo. in tí wọ́n ń ṣe jẹ́ bí ojúṣe tó yẹ pé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ṣe ẹ jẹ́ bí àkọ́bí báwo lẹ́ ṣe ń ṣe. I can only try my best like I told you bàtà ńlá ni mi ì lè wọ̀ fìlà ńlá ni mi ì lè dé ẹrù ńlá ni kò ṣeé gbé. I can only do my best. This is a very large family. It belongs to a very large institution. Our colleague. Fuji is the most successful music in the whole Nigeria. So, kí n tó kó pẹ̀lú àwọn fans, kí n tó kó pẹ̀lú family, kí n tó kó pẹ̀lú àwọn colleague wọn, kí n tó kó pẹ̀lú personal family mi. So it has not been easy. Àdúrà ni lójoojúmọ́, iṣẹ́ ńlá ni. Báwo lẹ ṣe ń ṣe pẹ̀lú àwọn onífújì gẹ́gẹ́ bí ọmọ ẹni tí ó dá fújì sílẹ̀? Kò sí ìtí ò close mọ́ mi nínú wọn. Kò sí ìtí ò close mọ́ mi nínú wọn. Kò dẹ̀ sí ìtí ò ń ṣọ̀rẹ́ mi nínú wọn. Látòrí Alhaji Kollington, torí K1, torí gbogbo àwọn old Fuji artist wọn téèyàn lè dárúkọ Obesere ni o, Pasuma ni o, Adéwálé Ayuba kò sí tí ò súnmọ́ mi tí mi súnmọ́ nu wọn. So it's a one big family so and ojoojúmọ́ ló ń bímọ sí so adẹ láti kó pẹ̀lú wa we are all family anyway so.
Kí ni nǹkan tẹ́ fi máa rántí bàbá? A lot. Tí bá wọ ẹ̀yìn mi tí mo wo adúrú wàhálà tó kólẹ̀ fún mi. Mi ń sùn. Tí bá wo adúrú tí bá wo family, tí mo wo institution tó filẹ̀. And the fans are massive. Ìyẹn lásán. Nǹkan ṣe ojoojúmọ́ èèyàn lè gbàgbé láíláí. Èèyàn lè gbàgbé ojoojúmọ́ lè máa rántí. My head it's always working. Ìgbà mi àdá gbé brain yẹn gan òṣìṣẹ́ mọ́ because there's too much in it. Ẹrù ńlá ni. So each time tí bá ti wojú ẹ̀yìn máa gbé kí lè lè tí mo kó sí i. Ọlọ́run ló fi mí síbẹ̀ kò dẹ̀ ní padà lẹ́yìn mi. Bí àwọn ọmọ bàbá mélòó ni wọ́n ń kọrin báyìí? We have a lot. We have àwọn míì wà tó ṣì ń bẹ̀rẹ̀ tó tún ṣì ń dìde o. We have Barije, we have Barishoki, we have Barimade, we have a lot of them. We have Ololade Wizzy, Kizzy. There's a lot. Barikizi. There's a lot of them, and they are still coming up more and more. Then we have Rihanna. So there's a lot of them. Tí ẹ bá ní àǹfààní àti bá àwọn olólùfẹ́ bàbá sọ̀rọ̀, kí ni ẹ máa sọ fún wọn? I will only thank them for all the support that we ṣe. Láti jọ́ tí bàbá ti kú ọjà àmàlà pé Barrister kú, because orin Barrister ọ̀rọ̀ Barrister every day all over social media. You understand? Me tí rí artists don celebrate to Barrister nílé ayé, even Michael Jackson maybe once a year lọ́rọ́ tiẹ̀ àbí tó bá ń gbọ́ music ẹ̀. Barrister is being celebrated every day. Aláwọn tó ń ṣe program fún online, àwọn oríṣiríṣi olùdásílẹ̀ Baribration with Aulat in London, Alaja Aulat with Ashanti Chole tó wà in France with a lot of them. So I can only thank the fans for ọkọ̀ àdúrótì. Ẹni tó ṣojú dàbí ẹni tó ṣẹ̀yìn, they have always been there. Èmi ò rí Barrister rí, and they are spending the money every day. Kò síbi tó yà ti ń sọ̀rọ̀ bá ẹni tá à ń celebrate kékeré làwọn ń ṣe yìí. Ìtòrí àti mọ̀ kó máa faraya, ìtòrí pé àwọn àbúrò gbogbo wọn ò dẹ̀ lè wálé láfi ní kakọ̀ ṣe prayer lásán. But gbogbo àgbáyé báyìí ń sìn. America, Dubai, everywhere ló ń celebrate Barrister léni. So yìí táwọn ń ṣe kékeré ni àmọ́ nínú gbogbo ẹni. So mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹnìkankan ní wọn. Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa dá wọn sí ti family. We're really happy that they are part of the family and all that. Ó ti ọdún mẹ́wàá báyìí ní tí bàbá ti papòdà. Nígbà tó ti wà, àwọn náà sọ pé wọ́n dá Fuji sílẹ̀. Àwọn yẹn sọ pé wọ́n dá Fuji sílẹ̀. Ta ni darí Fuji báyìí láti ìgbà tí wọ́n ti lọ? Ta ló ń darí Fuji? That will be you ask the former. You understand? Èmi kọ̀ mọ̀ pé Fuji is one. Bí Barrister ti sọ, ẹni tó bá ti jó Fuji kan, ìbáàjẹ́ Adéwálé Àyùbá, ìbáàjẹ́ Wasiu Ayinde, ìbáàjẹ́ Kollington Ayinla, ìbáàjẹ́ Obesere, ìbáàjẹ́ Òṣùpá, ìbáàjẹ́ Pasuma, ó ti jó Barrister. So anybody worldwide, anybody tó bá ti kọ Fuji, ẹni tó ń darí ẹ̀, I cannot say nísìnyí according to bí gbogbo ẹ̀ ṣe rí, Baba Kollington ni olórí ẹbí Fuji. You understand? With K1, with all of them, they are not sleeping at all. They are doing very, very well. Láti make sure pé iṣẹ́ Fuji yóò. And I will continue to thank them. If each time tí bá ń rí gbogbo wọn inú mi máa ń dùn ni. So and the present former president, Alhaji Sikiru Ayinde, he has done so much to bring everybody together, and he's working every day. Láti make sure pé I'm very close to him. I'm very close to K1. Kò sẹ́ni tí mi súnmọ́ nínú wọn. I'm very, very close to all of them. Ẹ̀ka sọ̀rọ̀ àti Visi Yorùbá. Ẹ bá a dárúkọ yín náà. Orúkọ mi ni Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Orúkọ mi ni Alájà Mọ̀dínà Àṣàbí Barítidé, ìyàwó bàbá ẹ̀, ìdùnnú bàbá ẹ̀, ìyá àgbáyé. Níbo lẹ wà nígbà tẹ́ gbọ́ pé bàbá papòdà?
Alhamdulillah ilé ni mo wà mo ní pè lọ́dún náà lọ fẹ́ lọ ṣe dé fáwọn pman ni wọ́n pè mí ni mo gbọ́ so ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mi ò gẹ́ẹ̀tì ara mi mọ́ ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ọdún náà lọ. báwo ló ṣe rí lára yín gbà tẹ́ gbọ́. ó dùn mí ọlọ́mọ jẹ́ kọ́ ọmọ kú lọ́wọ́ èèyàn bí ìtọ́ ọmọ kú lọ́wọ́ èèyàn ni kò easy. Sikiru Ayinde Barrister is a father bàbá ni so ẹmọrú phyllis tíyàn máa ní fún bàbá tó nífẹ̀ẹ́ èèyàn kíyàn wà nílé ọkọ kó ṣe máa gbowó oúnjẹ irú ẹni bẹ́ẹ̀ wá lọ lójijì mo bó ṣe máa dùn yàn tó ó dùn mí gan. wà nílé ọkọ ẹ̀ ń gbowó oúnjẹ. pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ayé ló mọ̀ Barrister mò ń gbowó oúnjẹ tí bàbá mi fi kú ni àtẹ̀mí àtọmọ mi àtọkọ mi fi ń gbowó oúnjẹ lọ́wọ́ bàbá mi wọn jẹ́ màlá tó mo wà nílé ọkọ. kí wàá nìkan tẹ̀ fi rántí wọn. tí mo fi rántí wọn náà ó pọ̀ àkọ́kọ́ àsàlátù mo fi rántí wọn ẹlẹ́ẹ̀kejì àdúrà mo fi rántí wọn ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ṣé orin tí wọ́n ṣe sílẹ̀ kó má parẹ́ títí láé àti láéláé tí mo bá fi ṣe rántí wọn. gẹ́gẹ́ bí ọmọ wọn ẹ̀yin náà ṣe ń kọrin báwo ló ṣe máa rí tẹ́ bá fẹ́ kọrin tẹ́ bá fẹ́ gbàwó jáde tẹ́ bá ń rorú àwọn àwo tán gbé jáde pé ẹ̀yin náà fẹ́ ṣe bí tiwọn báwo ló ṣe máa ń rí. nítorí pé mo máa ń mú nínú àwo orin wọn fi ṣàwo síta ló máa ń jẹ́ kí gbogbo aráyé máa gbà á so nǹkan báyìí tí mo jẹ́ kí tí máa fi rántí wọn kí bàbá bó ṣe máa ń kọ́ lélẹ̀ ìgbésẹ̀ tó ń gbé kémi náà máa gbé Ọlọ́run dẹ̀ fún mi gbé kalẹ̀. kí wàá ní tẹ́ bá fẹ́ bá àwọn olólùfẹ́ wọn sọ̀rọ̀ kí nìkan tẹ́ máa sọ. kò sí nǹkan tó fẹ́ bá àwọn olólùfẹ́ wọn pé bí bàbá mi ṣe ń ṣe sáwọn olólùfẹ́ wọn bó ṣe máa ń approach wọn bó ṣe máa ń kọrin fún wọn èmi náà ṣe máa ń ṣe nìyẹn tó dẹ̀ máa ń jẹ́ kí ni wọ́n máa ń dùn so tó jẹ́ kórúkọ wọn parẹ́ tó dẹ̀ ní parẹ́ títí láéláé. ní báyìí à ń jáde lọ sí ìta níbi tí wọ́n ti ń ṣe wáàsí tí gbogbo àwọn èèyàn ti péjú láti àárọ̀ láti kọ́ bí aago 12 tí àwọn èèyàn ti wà ń bí. Ok. Kí ni? Ṣé èmi ìsàrà àlè ta ló ń sọ gbólóhùn yẹn? Ìwọ́n ló pè wọ́n wá. Tí ó bá ti fún ìgbà fún ìmáàmù tí wọ́n mọ̀. Alhaji Kọ́lítì Àyìnlá àti K1 àwọn náà jókòó níbí ní tí àwọn ti jókòó látẹ̀kọ́ tí wọ́n ti ń ṣe. Ọba yìí ni tàwa ni ọ̀dà okay. Wọ́n Alhaji Kọ́lítì Àyìnlá àti K1 Wasiu Ayinde àwọn náà wà níbi tí wọ́n wá ṣe ẹ̀yìn àbúrò Sikiru Alhaji Sikiru Ayinde Barrister. Òun ló máa wà nípò Bàrí ní Kútọ̀nù báyìí sí àlùbáríkà rẹ̀ kó hàn àgbáyé ní ti Bàrí náà ti hàn.
bá ní sáré fún ògo ni ó ti jẹ́ fún àwọn àlùfáà pé a rí àlùfáà náà torí pé ọ̀rọ̀ tó wọ́n bá fi kọrin yóò wọnú tíà àwọn èèyàn ò jẹ́ kíké wà náà gbọ́rọ̀ mímọ́ kéwà nígbà tí Ebenezer Obey kọrin kan ẹjọ́ Ebenezer Obey kọrin kan tó ní kọ̀sọ́gbọ́n ta lè dá kò sí wa ta lè rí kọ̀sọ́gbọ́n ta lè dá ta lè fi táyé lọ o. ìjọ tí mo ka tí àdébẹ̀ ni mo mọ̀ pé àṣẹ Ebenezer lọ báwọn àfáà lọ gbọ́tàn yẹn ni ìtàn náà bìlú kúmọ̀ ni. ó wà nù tíra tí àfáà tó jẹ́ tìjà ní àṣẹ tíra ń pe tíra yẹn náà yẹn àfáà mi kí ló dé yìí máa tẹ̀lé mi tíra tí àfáà tó ṣe ara. رأيت ربي بعين قلبي وقلت لا زاد أنت دروتيكو wọ́n ní ìdílé sàrà ta ló kù tó fẹ́ kò sí fún ẹ̀yà ta ló tó kù tó fẹ́ fún wa lówó. Bàbá yìí ti fà lówó ojúṣẹ́ tó wà bàbá yìí fóònù ń gbàtà ń gbowó journalist ọ̀dà journalist máa bọ̀ journalist àgbà àtúwọ̀n náà ṣe oṣù máa bọ̀ jàre. abẹ́jẹ́ bá a sọ̀rọ̀ ráńpẹ́ nípa nǹkan tá à ń ṣe ń bí lónìí. alẹ́ sọ báyìí náà kí ni nǹkan tá à ń ṣe ń bí. bí mi nǹkan tá à ń ṣe ń bí. ẹ bá a ṣàlàyé fáwọn ará yé ni àwọn ará lé ni àwọn. ẹ bá mọ nǹkan tá à ń ṣe bí wa ẹ bí mi nǹkan tó bẹ bí mi. ẹ bá a sọ díẹ̀ nípa Dr. Sikiru Ayinde Barrister. Alhaji wa Ridwan onífàdé ọdún mẹ́wàá òun náà fún wa ní 5,000 naira ẹ̀yà 5,000 naira tàtú ni o. ẹ̀yin lẹ ìtàlókù só ti tán ṣé kí n ṣàdúrà ẹ tẹ́wọ́ kí n ṣàdúrà olúkálùkù ọdẹ àníyàn bọ́lá àwọn ìyá ẹ̀ ń bọ̀ ó yá àyín là ń lóde ẹni tí ò bá fi owó tiẹ̀ lẹ̀ owó sàrà kọ́mọ̀ kó ń jẹ ọ̀hún ni o kò sanwó rí nìyẹn o. Fausat Ọlábísí Èédú àbúrò ìyá Maruf tó wà ní Dublin ọ̀tọ̀rọ̀ fún Maruf àbúrò àti fún alábí ìtàrí wa àbúrò mi ní bájọ́kọ̀rẹ́ ó ní kí n là àkókò ọ̀rọ̀ ó fún wa ní 5,000 naira. Ta ló tún kù tó fẹ́ fún wa lówó? Alhaji Sikiru Ololade Barrister is a. Bismillahirrahmanirrahim. Gbogbo ala mọ̀ pé àkàndá Ọlọ́run ni Alhaji Sikiru Ololade Barrister. Ẹ̀yin náà dẹ̀ ti di pé even lẹ́yìn ọdún mẹ́wàá tí wọ́n ṣaláìsí kò tí sẹ́ni tó bá wọn. Gbogbo wọn lé ní wọn ò lè bá. Sọ̀dẹ̀ ń dúpẹ́ fọlọ́run torí àìmọye olórin tó kú lọ́dún kan tó ti gbàgbé ẹ̀. Ọdún mẹ́wàá rèé a dẹ̀ ṣì ń ṣe lọ́wọ́. Ojú òde tiwa ojú ọ̀dà ní tiwa Ọlọ́run àdúró ti gbogbo wa. ẹ̀jẹ̀ àjẹtẹ̀ ọkọ̀ ẹ̀ sọ pé ya Rabbi kú sí bí àdì mínà dọ̀láàlì ilà rọ́ṣọ̀dì wọ̀nájì ní kúlì díkì. láti nǹkan bíi àwọn méjìlá wọn ní ìjókòó yìí ó ti bẹ̀rẹ̀ ìjókòó àdúrà fún olóògbé Dr. Sikiru Ayinde Barrister tí wọ́n papòdà ní mẹ́wàá tí ó kọjá. àti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ tí wọ́n ti sọ nípa irú èèyàn tí Alhaji Sikiru Ayinde Barrister jẹ́. gbogbo ẹgbẹ́ fúnman
àwọn náà fún wa ní 10,000 naira. Bàbá wa gbogbo Barrister fans. A ti fẹ́ bá àwọn olùgbé sọ̀rọ̀ nínú àwọn aráalé tí wọ́n wà níbí. Ẹ pọ̀lẹ́ mọ́ àti BBC Yorùbá la dùn wá. Àti BBC Yorùbá la dùn wá. Ẹ bá a sọ díẹ̀ nípa Alhaji Sikiru Ayinde Barrister. Ẹ bá ọ dárúkọ yín náà. Orúkọ mi ni Mrs. Ayinde Balogun, ìyàwó Alhaji Sikiru Ayinde Barrister. Alhaji Sikiru Ayinde Barrister ìyàn dáadáa ni, ẹni ire ni, ẹni tọ́lọ̀ ń yọ́nú sí ni, ẹni tọ́lọ̀ ń kẹ́ ni, òun gangan nífẹ̀ẹ́, ó dẹ̀ kóyàn mọ́ra, ó dẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn. Àjẹsí ń wọ́n lórí Nàìjíríà sí ẹ̀yà tó ọ̀gá oníní, òun kan oníní, oní tí mo bá jí tí mo bá sùn Àyìndé òkú oníní, àti pẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó lè má live for too long, but tí mo bá tó live there, he lived well, he lived an excellent life, a great life. Níbo lẹ wà nígbà tí ẹ gbọ́ pé wọ́n papòdà? Mo wà nílé náà ni, mo wà nílé. Báwo ló ṣe rí? Ó jẹ́ ẹ̀kọ́ tó yà mí lẹ́nu because ìjọ Tuesday 14th December 2010 mo fẹ́ lọ síbẹ̀, mo fẹ́ lọ bá ní London, wọ́n pè mí láti ibẹ̀ pé kí n wá sí London, mo fẹ́ lọ náà di 19, wọ́n wá kú lọ́ọ̀ di 16 yẹn, ó wá jẹ́ ẹ̀kọ́ tó demoralize mi gan ni. Thank God. Báwo ló wá ṣe rí láti ọdún mẹ́wàá àti nǹkan bí ọdún mẹ́wàá báyìí tí wọ́n ti papòdà? Báwo ni nǹkan ṣe rí? Ẹyin tó dáa ni iṣẹ́ tó ṣe àwa náà ń jẹ́ àárín ànúgbà, Ọlọ́run ò dẹ̀ ṣe wá sílẹ̀. Ẹ̀yin náà rí bí gbogbo nǹkan ṣe rí bíbá yìí náà, ẹjọ́ Ọlọ́run wà pẹ̀lú ní lọ́jọ́ ayé ẹ̀ àti lẹ́yìn ẹ̀, Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Torí iṣẹ́ tó dáa, tí èèyàn bá ṣiṣẹ́ tó dáa sílẹ̀, ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀, ẹbí á jẹ́ ń bẹ̀, so ìwà tó kù sílẹ̀ à ń jẹ́. Gbogbo tá a bá ti dé báyìí wọ́n ń ṣílẹ̀kùn fún wa ní lórúkọ ẹ̀, so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó máa ń sọ lọ́jọ́ ayé ẹ̀, ó ní tóun bá tẹ̀ ṣe kọ́lẹ̀ fún wa, wọn á forúkọ rere sílẹ̀ fún wa, wọ́n sọ gba orúkọ rere kẹ̀kí la fẹ́ fi yẹn ṣe, bọ̀ mo wá mọ̀ tù pẹ̀ lẹ́yìn yẹn, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó dàbí ẹni pé ìjókòó ìrántí Alhaji Dr. Sikiru Ayinde Barrister, ìjókòó náà ti ń kásẹ̀ ńlẹ̀ báyìí. Ó dàbí ẹni pé a ní rí jù báyìí lọ níbi ìjókòó tí wọ́n ṣe nítorí ìrántí olóògbé Dr. Sikiru Ayinde Barrister tí wọ́n jáde láyé ní ọdún mẹ́wàá sẹ́yìn ní ọdún 2010. Ìjókòó náà ti kásẹ̀ ńlẹ̀ báyìí torí náà. Fún àwọn tí bàbá wa ìyẹn ti Dr. Sikiru Ayinde Barrister, adúpẹ́ lọ́wọ́ ọkùnrin, adúpẹ́ lọ́wọ́ obìnrin, adúpẹ́ lọ́wọ́ ọmọdé.